ẹ má fi kún owó àwọn olóṣèlú o, àwọn òṣìṣẹ́ ìjọba ní kí ẹ mójútó ADC kégbàjarè. Ẹgbẹ́ African Democratic Congress ADC ti sọ pé bí ẹni tí kò ní ìmọ̀lára ohun táwọn aráàlú ń dojúkọ báyìí ní ìgbésẹ̀ tí àjọ Revenue Mobilization Allocation and Fiscal Commission RMAFC ń gbèrò láti gbé lórí àfikún owó tí àwọn olóṣèlú ń gbà. Nínú àtẹ̀jáde kan látọwọ́ akọ̀wé ìpolongo ẹgbẹ́ náà Malam Bọ́lájí Abdullahi fi síta ni wọ́n ti sọ pé fífikún owó tí ààrẹ, ìgbákejì rẹ̀, àwọn gómìnà àtàwọn míì ń gbà jẹ́ mímọ̀ọ́mọ̀ fọwọ́ lágbá àwọn aráàlú tí wọ́n ń gbé lábẹ́ ìnilára ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí báyìí lójú. ADC sọ síwájú pé lóòótọ́ ojúṣe àjọ RMAFC ní láti ṣàgbéyẹ̀wò kí wọ́n sì tún mú àtúnṣe bá owó àwọn olóṣèlú, ṣùgbọ́n ṣíṣe bẹ́ẹ̀ lásìkò yìí jẹ́ ìwà ìkà. Wọ́n ní lásìkò yìí tí ọ̀kẹ́ àìmọye ọmọ Nàìjíríà ń kérora lábẹ́ ẹ̀kúnwó owó oúnjẹ, ẹ̀kúnwó owó epo bẹntiróòlù, tí òṣìṣẹ́ ìjọba kò rí owó oṣù tuntun gbà, tí àwọn òṣìṣẹ́ tó ń gba ẹgbẹ̀rún lọ́nà 70 náírà kò lè rí nǹkan kan tọ́ka sí lóṣù, jẹ́ àsìkò tó yẹ kí gbogbo èèyàn ronú. ADC sọ síwájú pé kò bójúmu kí àwọn olóṣèlú máa gbádùn nípasẹ̀ owó aráàlú kí ìyà sì máa bá àwọn ọmọ orílẹ̀-èdè yìí fínra. Wọ́n ní ohun tó gbọ́dọ̀ ṣáájú ni ṣíṣe àfikún owó oṣù àwọn òṣìṣẹ́ ìjọba níbàámu pẹ̀lú ètò ọrọ̀ ajé tó wà lórílẹ̀-èdè yìí báyìí, kí wọ́n sì máa rí owó náà gbà déédéé.